Pídílòlògójì Àkànní pídílòlògójì a kì í gbọ́kùrù ẹyẹ lórí ìkọ́ o pídílòlògójì o. Ẹ̀wẹ̀só onílé ẹ̀wẹ̀só onílé Àkànní làwa kí Àkànní làwa kí bàbá jáde sọ́lá Àkànní làwa kí bàbá tẹ́niọlá Àkànní làwa kí ó ṣọjọ́ bí rẹ̀ Àkànní làwa kí ó ṣọjọ́ bí rẹ̀ Àkànní làwa kí. Àkànní o. Nínú ilé ló bá wà ní owó òde ẹ̀yìnkùlé ló bá wà ní owó ọ̀dẹ̀dẹ̀ bí yàrá ló bá wà owó ọkàn lé. Àkànní ọ̀pọ̀ olúwa mo ní ògbéra ńlẹ̀ òdì ìdè ọdún ẹ̀ lóde. Bàbá jáde sọ́lá bàbá tẹ́niọlá mo ní ògbéra ńlẹ̀ òdì ìdè ọdún ẹ̀ lóde. Ìwà tó wá sọdún èyí ló ṣe tẹ̀mí ìsìn lọ́lá oníbú ọ̀rẹ́. Ikú òwá níjà wá òsì nígbà kan ìkònà ní kò wá òní jíjó òfò. Àkànní wẹ̀ lódò gbogbo ọmọdé yá owó ẹ̀ṣẹ̀. Wọ́n ní tèmi ni ó mú ọ̀pọ̀ olúwa tèmi ni ó wẹ̀. Ọlọ́run ò wá ní jẹ́wà yóò bàjẹ́ lọ́lá oníbú ọ̀rẹ́. Àkànní o. Lónìí mo fẹ́ gbalẹ̀ àwọn bàbá rẹ̀ lọ Ìjẹ̀bú lẹ́ ọmọ èrè níwà. Ọmọ adúrún má dé o. Ọmọ adúrún mọ́sùpàdé ìyẹ̀jẹ̀ ọmọ aládìyẹ ògògò mọ̀nìgà. Eléyìí ti fẹ̀yìn ebi àwo kẹ́ńgbèké ìgbé ọmọ adìyẹ gorí òrùlé oko òlélé. Ara òrókùn ara òradìyẹ lé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀yọ̀ ọ̀yọ̀yọ̀ dákun máyọ̀ mọ́hùn tí ṣe ni ò lè pa ni. Iṣu mẹ́fà ní sùn Ìjẹ̀bú Àkànní èjì jíjẹ èjì ìta ìjẹ. Olórí tàbí bàbá yìí fi méjì tó kù bọ ọmọ arẹ́yà rókò. Ìgbà tá a rókò tán ẹ̀yẹ́ sì ti fò lọ. Ọ̀pọ̀ olúwa ọmọ aríṣu nílé àrọ́bẹ ọ̀bẹ bàbá yìí ti yọ̀ ń bọ̀. Ọmọ lẹ́kùnlé adéwúrẹ́ máa gbọ́ dídùn ẹnu mi. Òrìṣà òkè jẹ́ ń lè dàbí onílé yìí ni wọ́n fi máa ń sọ wípé kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó ìdúró Ìjẹ̀bú owó ìbẹ̀rẹ̀ Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ o. Ọmọ onígbó o má dé ọmọ onígbó o má wọ̀ má wọ̀ ọmọ onígbó kan àjèjì wọn gbọ́dọ̀ wọ̀ àjèjì tó bá wọ̀ gbòòrò yóò sì dẹni ẹ̀bọ̀ra nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Àwùjalẹ̀ máa gbọ́ dídùn ẹnu mi ọmọ fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ tí wọ́n ń pelé àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Ajagbalúra wọn mẹ́gùn wọ̀gbó bàrà rí ibà ló kọ́kọ́ mẹ́gùn wọ̀gbó rẹ̀ mọ́ fídíò Ìjẹ̀bú ní yìí ti fọkẹ́ ẹja pè nà. Ọmọ oníbodè mẹ́ta fojojú sọ ogún àjòjì ò gbọ́dọ̀ jà wọ́n nílé bàbá tó bí yín lọ́mọ. Ọmọ aníhun tó yìnbó nílé òyìnbó lówó Àkànní bàbá yín lówó àmọ́ òyìnbó lóògùn. Máa pé ìran Ìjẹ̀bú ló kọ́kọ́ náwó sílẹ̀ dé bó tó dé kó tó wá dòwó tẹ̀rú kó tó wá dòwó tẹ̀mọ́. Wọ́n lé pé ó jàjẹ̀bù Àkànní mo ní kàkà ké pé ó jàjẹ̀bù bàbá yẹn aṣọ wọn adúdú a máa dán bí ìkóró sí i. Ọmọ èkó nípa mí torí aṣẹ́bì ni bàbá tó bí yín lọ́mọ Ìjẹ̀bú lẹ́ ọmọ èrè níwà. Àkànní ọ̀pọ̀ olúwo ti sọdún èyí náà ó ṣe tẹ̀mí ìsìn lágbára oníbú ọ̀rẹ́. Ó wá nígbẹ́nu pààlọ́ Àkànní ó nígbẹ́nu pààlọ́ gbóbi ẹ̀kan yọgan. Ìwọ onírè rẹ̀ ò sí ìmọ̀gani ó níròdò sí ìmọ̀pọ̀nmi. Tá a bá wá rẹ́ni tó ní òun ló gba ìpẹ́ máa rójú ni ó máa bẹ̀ lọ́wọ́ ẹ̀ sí. Èèyàn tó bá ní òun mọ̀ ló gba ìpẹ́ aṣọ pínpín ni ó máa wọ̀ káàkiri. Èmi àdùfẹ́ mo sọ bẹ́ẹ̀ mi ò yọ wí rárá. Ẹ ti sọdún èyí náà bàbá mi ò ṣe tẹ̀ ní ìsìn lágbára Ọlọ́run ọba. Orí tọ́ba níta ló ń dá bí ẹ̀dùn tọ́ níta ló rọ̀ bí òwe. Àdùfẹ́ ọmọṣẹ́wà lèmi ń jẹ́ lúmoró ni mí lúmàṣọ àjàngbòrò lógun màṣọ ọmọ àfigbóríru nílé ológun ẹgbẹ́ni níbọ̀ níṣàbí ọmọ agbóngbò àkàlà. A ó jọ ṣàmọ́dún ẹ lò lẹ́yìn pẹ́. Àkànní o a ó jọ ṣàmọ́dún.